A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Ìjọba ìpínlẹ̀ Enugu ti fi ẹ̀sùn kan aláṣẹ Sujimoto Luxury Construction Limited Ọláṣíjìbòmí Ògúndélé wípé ó lu ìpínlẹ̀ ní jìbìtì tí ó fẹ̀ tó bílíọ̀nù 6 náírà bí wọ́n ti ní Ògúndélé di àfẹ́ẹ̀rí lẹ́yìn tí wọ́n san owó yìí fún un tán láti fi kọ́ iléèwé Smart Green 22 káàkiri ìpínlẹ̀. Bákan náà ni ìjọba fi ẹ̀sùn kan Ògúndélé wípé ó ṣe àgbékalẹ̀ ìwé àdéhùn bond láti ilé-ìfowópamọ́ Jaiz láti fi gba iṣẹ́, ṣùgbọ́n ilé-ìfowópamọ́ Zenith ni ó fi gba owó jáde. Èyí ló mú kí ó ṣòro láti wọ́de ilé-ìfowópamọ́ Jaiz. Àfihàn yìí jẹyọ lánàá nínú àtẹ̀jáde láti ọwọ́ Kọmíṣánná fún ìròyìn Dókítà Malachi Agbo. Wọ́n ní kàkà kí Ògúndélé ṣe àgbékalẹ̀ iṣẹ́ gẹ́gẹ́ bí àdéhùn kí iléèwé tó wọlé padà nínú oṣù kẹsàn-án ọdún 2025, níṣe ló bẹ̀rẹ̀ sí í ṣe àjàǹbàkú iṣẹ́ pẹ̀lú àwọn òṣìṣẹ́ tí ìmọ̀ wọn kò tó títí kan ayédèrú onímọ̀ ẹ̀rọ. Kò sí iṣẹ́ kankan tí ó lọ pẹ̀lú àdéhùn àwòrán tí wọ́n yà kalẹ̀. Pabambarì bẹ́ẹ̀ ni bí ó ti di àfẹ́ẹ̀rí pẹ̀lú owó. Gbogbo akitiyan ìjọba láti jọ ní ìpàdé lórí ìlọsíwájú iṣẹ́ ni ó já sí pàbó. Kò gbé aago tàbí fèsì sí àtẹ̀jíṣẹ́, níṣe ni ó fi ìpínlẹ̀ sílẹ̀ pátápátá. Ìdí nìyí tí ìjọba ìpínlẹ̀ Enugu ò ṣe ronú ohun méjì ju kí wọ́n fi ẹjọ́ rẹ̀ tó àjọ EFCC létí láti lè rí owó wọn gbà padà. Ìjọba ti wá gbé iṣẹ́ yìí fún ẹlòmíràn, ṣùgbọ́n tí oníyàn kò ṣe méní méjì ju kí ó bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ lọ. Wọ́n wá rọ ọmọ Nàìjíríà kí wọ́n má wo ti ẹkún èké tí Ògúndélé ń sun lórí ẹ̀rọ ayélujára, nítorí ìjọba ti pinnu àti gba gbogbo owó wọn ní ọwọ́ rẹ̀ kí wọ́n sì fi omi ṣàn lọ́wọ́. Wọ́n fi kún wípé àwọn òṣìṣẹ́ àjọ EFCC ti ya àwòrán ibi ó bá iṣẹ́ dé nígbà tí wọ́n lọ ṣe àbẹ̀wò sí ibẹ̀. Ṣùgbọ́n nínú fọ́nrán kan tí ó gba orí ẹ̀rọ ayélujára ni Ògúndélé ti sẹ́ lórí ẹ̀sùn jìbìtì tí wọ́n fi kàn án, tí ó sì jẹ́jẹ̀ẹ́ àti yọjú sí iléeṣẹ́ àjọ EFCC láti lọ tú orúkọ rẹ̀ ṣe. Ó ní òun kì í ṣe olè, òun kì í ṣe ẹni ń sá kiri fugitive. Ó jẹ́ iṣẹ́ àkànṣe láàrin ilé-iṣẹ́ rẹ̀ àti ìjọba ìpínlẹ̀ Enugu láti bá wọn kọ́ iléèwé. Bí ó ti da ẹ̀bi ìdádúró yìí ru ọ̀hángógó àti ọrọ̀ ajé orílẹ̀-èdè. Ó ní báyìí tí wọ́n ti kéde wíwá rẹ̀ tí wọ́n kó bá ilé-iṣẹ́ rẹ̀, òun á gba ọ̀dọ̀ àjọ EFCC lọ láti lọ ṣàlàyé tẹnu rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àwọn agbébọn tí wọ́n fura wípé wọ́n jẹ́ ajínigbé ni a gbọ́ wípé wọ́n ṣekú pa òṣìṣẹ́ àjọ ààbò ara ẹni láàbò ìlú NSCDC 8 tí wọ́n ń ṣọ́ iléeṣẹ́ símẹ́ǹtì BUA tí ó wà ní Ọ̀pẹ̀là, ìjọba ìbílẹ̀ ìlà oòrùn Ẹ̀sákọ̀, ìpínlẹ̀ Edo. Ọ̀kan lára àwọn ọ̀gá wọn tí ó ṣe àfihàn yìí lónìí ní wọ́n jí ará Chinese kan gbé, ṣùgbọ́n wọ́n rí 4 nínú àwọn ará rẹ̀ 4 gbà kalẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé. Òṣìṣẹ́ ìfikún wípé àwọn 4 ni wọ́n fi ara pa, wọ́n ń gba ìtọ́jú lọ́wọ́ ní ilé ìwòsàn tí wọn kò ṣe àfihàn. Bí ó ti ní láìpẹ́ àjọ wọn á fi àtẹ̀jíṣẹ́ léde láti olú iléeṣẹ́ wọn l'Àbújá. Orísun ìròyìn ṣàlàyé wípé ìṣẹ̀lẹ̀ yìí wáyé láàrin aago 10 alẹ́ bí àwọn òṣìṣẹ́ àjọ NSCDC ṣe ń sin ará Chinese 5 lọ lẹ́yìn ìpàráàrò ní ẹnu àbáwọlé iléeṣẹ́. Ó ní fún wákàtí 3 ni ìfijúrinjú pẹ̀lú ìbọn fi wáyé lánàá kí wọ́n tó mú ẹ̀yìn òṣìṣẹ́ wọn 8 balẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Bí adé ọba àti ìlẹ̀kẹ̀ ọrùn ṣe di àwátì kúrò láàfin Apétu ti Ìpẹ̀tùmọdù ti ń dá awuyewuye sílẹ̀ láàrin ìlú ní olú iléeṣẹ́ fún ìjọba ìbílẹ̀ Ifẹ̀, àríwá ìpínlẹ̀ Ọ̀ṣun, láì tí pé ọ̀sẹ̀ méjì tí adájọ́ Christopher Boyko láti ilé-ẹjọ́ United States rán ọba Joseph Olóyèdé ní ẹ̀wọ̀n oṣù 64 56 months lórí jìbìtì $4.2 million owó amáyédẹrùn lẹ́yìn COVID-19. Àwátì adé ọba àti àwọn ìlẹ̀kẹ̀ ni wọ́n ti tọpinpin dé ọ̀dọ̀ àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ àti alátìlẹyìn ọba Olóyèdé tí wọ́n fura wípé àwọn ni wọ́n máa kó nǹkan wọ̀nyí
kúrò láàfin. Olóyè kan láti ìdílé oyè ní ewu ńlá ni bí àsìkò bá tó àti fi ẹlòmíràn rọ́pò ọba Olóyèdé tí wọn kò sì rí adé àti ìlẹ̀kẹ̀. Olóyè yìí ní àwọn tí ó kó nǹkan wọ̀nyí pamọ́ ń ṣe bí ẹni wípé wọn kò mọ̀, bẹ́ẹ̀ ìjà àwọn alálẹ̀ ni wọ́n ń wá, ìbá dára kí wọ́n tètè dá wọn padà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká òṣèré ilẹ̀ Nàìjíríà Ibrahim Chatta ti wà nínú ìbànújẹ́ lẹ́yìn tí ó pàdánù ọmọ rẹ̀ ọkùnrin. Ìṣèré ẹni ọdún 54 yìí ṣe àfihàn yìí lórí ẹ̀rọ Instagram lónìí ṣùgbọ́n kò ṣe àlàyé lórí ikú ọmọ rẹ̀. Pẹ̀lú àfihàn àwòrán ọmọ yìí ni Chatta kọ wípé "Inna lillahi wa inna ilaihi raji'un. Ya Allah, ìwọ ni ó mọ ohun gbogbo, sùn re o ọmọ mi àtàtà." Lẹ́yìn ìkéde yìí ni ọ̀rẹ́, alábàáṣiṣẹ́pọ̀ àti alátìlẹyìn rẹ̀ bẹ̀rẹ̀ sí fi ọ̀rọ̀ ìbánikẹ́dùn sílẹ̀ fún un. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé lẹ́yìn ọjọ́ díẹ̀ tí òṣèrébìnrin Péjú Ògúnmọ́lá náà pàdánù ọmọkùnrin rẹ̀ kan ṣoṣo Ayọ̀míkún. Ìṣẹ̀lẹ̀ aburú méjèèjì yìí ti wá dá ìkárísọ sílẹ̀ láàrin ẹgbẹ́ òṣèré bí àwọn olólùfẹ́ wọn ṣe ń fi ìyàlẹ́nu wọn hàn sí àjálù burúkú yìí. Nínú oṣù kẹfà ni Chatta ṣe ìrántí bí ó ti pàdánù àkọ́bí ọmọ rẹ̀ tí ó jẹ́ obìnrin ní ọdún díẹ̀ sẹ́yìn. Ó lọ́ ìṣẹ̀lẹ̀ yìí mọ́ ìṣẹ́ àti àìsí ètò ìlera tó péye ní ìgbà náà. Chatta ní kírètì Coca-Cola onígi ni òun fi sin ọmọ yìí látàrí àìrí owó fi ra pósí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.